ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yẹn. Ìbànújẹ́ dorí àgbàkodò, ọkùnrin kan ti ṣàlàyé bí ó ti pàdánù ọmọ rẹ̀ 4 àti ìyàwó lọ́jọ́ kan ṣoṣo. Lọ́jọ́ 7 oṣù karùn-ún ọdún yìí ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní àdúgbò Mílì Ògìdì ní ìjọba ìbílẹ̀ Àríwá Ìdẹ́mì ní ìpínlẹ̀ Anambra. Ọkùnrin náà Robinson Halu ó ṣàlàyé pé ìrẹsì làwọn ọmọ òun àti ìyàwó òun jẹ lọ́jọ́ náà tí wọ́n sì gbabẹ̀ kú Ọ̀gbẹ́ni Halu ní màmá àwọn ọmọ náà ló ṣe ìrẹsì tí wọ́n jẹ lálẹ́ ọjọ́ náà kí oníkálùkù wọn tó lọ rèé sùn. Àmọ́ ó ní kò pẹ́ tí wọ́n jẹun tán ni inú bẹ̀rẹ̀ sí ní run wọn Bẹ́ẹ̀ ló sì ṣàlàyé pé ọ̀kan nínú àwọn ọmọ náà tí ò tí sùn ìyún bẹ̀rẹ̀ sí ní pọ̀ lẹ́nu. Kété tí mo sì rí pé àwọn ọmọ náà bẹ̀rẹ̀ sí ní pariwo nírọ̀rùn pẹ̀lú ìyá wọn, òun náà sì ni mo gbé wọn lọ sí ilé ìwòsàn ni ọmọ náà ti jáde láyé Lẹ́yìn náà làwọn ọmọ yòókù àti màmá wọn náà bẹ̀rẹ̀ sí ní bí Báyìí làwọn òṣìṣẹ́ ilé ìwòsàn tí wọ́n gbé wọn lọ sọ pé kí wọ́n máa gbé àwọn èèyàn yìí lọ sí ilé ìwòsàn míì torí wọn ò mọ nǹkan kan tí wọ́n lè ṣe mọ́ Àmọ́ ẹ̀mí ti bọ́ lẹ́nu àwọn márààrún kí wọ́n tó gbé wọn dé ilé ìwòsàn míì. Eléyìí tó dàgbà jù nínú àwọn ọmọ mi ni ọmọ ọdún 17 ọmọ ọdún 15 ni èyí tó ṣẹlẹ̀ nígbà tí ẹlẹ́ẹ̀kẹta jẹ́ ọmọ ọdún 13. Ọmọ ọdún 11 ni ẹlẹ́ẹ̀kẹrin nígbà tí àgbẹ̀yìn jẹ́ ọmọ ọdún 9. Ọ̀gbẹ́ni Aliu ṣàlàyé bẹ́ẹ̀ Ọkùnrin náà bẹ ìjọba wípé kí wọ́n kọ́ ilé tí òun lè máa gbé fún òun torí pé òun kò ní ilé lórí Kate Valentine tó jẹ́ àbúrò ọkùnrin náà ní ìbànújẹ́ ńlá ni ikú àwọn ọmọ náà àti ìyá wọn jẹ́ fún gbogbo ẹbí àwọn Ọ̀gbẹ́ni Aliu tún rọ ìjọba láti ṣe ìrànlọ́wọ́ fún òun lórí ọmọ kan ṣoṣo tó kù èyí tó ń ṣe ìdánwò WAEC lọ́wọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti sọ pé àwọn ti gbé ilé tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé tì pa lágbègbè Ògìdì ní ìjọba ìbílẹ̀ Àríwá Ìdẹ́mì ní ìpínlẹ̀ Anambra. Iléeṣẹ́ ọlọ́pàá sọ pé àwọn ọmọ ìyá kan náà 4 ló kú níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra Toshiwuku Ikenga ló fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn Yorùbá Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ọlọ́pàá ló kọ́kọ́ kó òkú àwọn ọmọ náà lọ sí ilé ìgbókùsí Ọ̀gbẹ́ni Ikenga sọ pé ìyá àwọn ọmọ náà tó náà jẹ nínú oúnjẹ ọ̀hún sì ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn Agbẹnusọ ọlọ́pàá ní níṣe ni ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà àti pé àyẹ̀wò ń lọ lọ́wọ́ lórí ìrẹsì tí ẹbí yìí jẹ tí wọ́n fi di èrò ọ̀run Ó wáá fi dá àwọn aráàlú lójú pé iléeṣẹ́ ọlọ́pàá yóò tú iṣu dé ìsàlẹ̀ kòkò láti mọ ohun tó ṣokùnfà ikú àwọn ọmọ náà. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yẹn. Ẹ ṣé púpọ̀. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo.